A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti dá èsì ọ̀rọ̀ kan padà fún akẹgbẹ́ rẹ̀ tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀gbẹ́ni Donald Trump lórí ọ̀rọ̀ kan èyí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó fi ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣekúpani tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn ọmọlẹ́yìn Kristi, wípé bí ìjọba ilẹ̀ Nàìjíríà bá kọ̀ láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá láti lè dẹ́kun pípa àwọn ọmọlẹ́yìn Kristi yìí, ó ṣeé ṣe o kí wọ́n rí ìbínú ojú orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tí Donald Trump sọ wípé òun yóò kó àwọn ọmọ ogun orílẹ̀-èdè ọ̀hún ránṣẹ́ sí Nàìjíríà láti wá dojú ìjà kọ ìjọba ilẹ̀ yìí lórí ìṣekúpani náà èyí tó ní ó ń ṣẹlẹ̀ láwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìdúkokò mọ́ yìí ló mú ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu láti dá èsì ọ̀rọ̀ padà. Ṣé yóò bá bọ̀ wọ́n lẹ̀ ní bá jókòó sórí òrùlé ló fẹ́ gbóhùn onílé o lórí òkò tí Donald Trump sọ sórí òrùlé Nàìjíríà. Ààrẹ Tinubu ti sọ wípé ọ̀rọ̀ tí Donald Trump sọ yìí kù díẹ̀ káàtó. Ó ní bá a bá fẹ́ gbèjà ẹni ká gbèjà ẹni, ó ní bá a sì ṣetán láti gbèjà ẹni ká fi nílẹ̀, ó ní bó pẹ́ bóyá ọba olùgbèjà yóò gbèjà orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìtóhun gbà lérò wípé ó yẹ kí Donald Trump sọ lẹ́nu ní wípé òun yóò ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà láti dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ṣùgbọ́n Bọ́lá Tinubu ní ibi ó yẹ a ti rí ọ̀rọ̀ ọgbọ́n tá bá bá a gọ̀ níbẹ̀ yóò máa yani lẹ́nu ni o. Ó ní wàyí o, ó ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìṣèjọba ilẹ̀ yìí kò sí ìjọba kankan tó fi ẹ̀yà bí èdè ṣe o, bí kò ṣe wípé a ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá òun bàbá tá a sì ṣera ni lóṣùṣù ọwọ̀. Ó ní àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí tó fi mọ́ àwọn ẹ̀sìn àbáláyé àti àwọn ẹ̀sìn yòókù. Ó ní ọmọ Nàìjíríà ni wá, a sì dira wa mú tá a ṣera ni lóṣùṣù ọwọ̀. Ó ní kò sí ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìn òmẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Bọ́lá Tinubu ti sọ. Ó ní nípa ìdí èyí kí Donald Trump kó sì wá àgbéjọmọ́wọ́ o, kó fi ọwọ́ rẹ̀ síbi tó yẹ kí ọwọ́ wà, kí gbogbo nǹkan tó rùn lẹ̀ kó má rùn kọjá ibi tí ò fẹ́ kó rùn dé. Bí bẹ́ẹ̀ kọ́, ó ṣeé ṣe kí Trump náà kóun náà rí pípọ́n ojú àwọn ilẹ̀ adúláwọ̀ àti àwọn tó ń ṣe alátìlẹyìn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò, Malam Nuhu Ribadu òun mà ló ti sọ wípé bí oko ò bá jìnnà ilá kì í kò. Ó ṣe ìpàdé kan ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò ológun ilẹ̀ yìí gbogbo lójúnà láti wo ọ̀rọ̀ ìdúkokò mọ́ èyí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó sọ Donald Trump. Nuhu Ribadu ní ọ̀rọ̀ yìí ká má fi ọwọ́ yẹgẹrẹ ká má fi mú, nítorí wípé bá a bá ní yóò yá níbù ó lè lọ yá ń rò ó, tá a bá sì ní yóò yá ń rò ó ṣeé ṣe ò kó lọ yá níbù. Nípa ìdí èyí kí orílẹ̀-èdè Nàìjíríà paramọ́ kí wọ́n sì gbáradì láti kojú gbogbo àwọn ètò ààbò èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà làkàlàkà. Nínú ìpàdé ọ̀hún tí wọ́n ṣe lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí nílùú Àbújá ò níbi tí a ti rí àwọn ọ̀gá ológun gbogbo, ikọ̀ òfurufú ojú omi ilẹ̀, ọ̀gá àgbà ológun ilẹ̀ yìí tó fi mọ́ ọ̀gá àgbà ológun tó ń bẹ ní ẹ̀ka ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ti àwọn yòókù èyí tí wọ́n ṣe ìpàdé náà. Òun ló sọ wípé kí gbogbo wọn kí wọ́n gbáradì, kí gbogbo wọn kí wọ́n tún aṣọ wọn ró. Nípa ìdí èyí wọ́n ní a ó lè jà àjàbọ́ kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí èyí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí òjò nísinmi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti tó jáde nínú ìpàdé èyí tí Ribadu tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá ológun ọ̀hún.
ṣé wọ́n ní akú wárápá ò báyìí ló súnmọ́ Ọlọ́run, ọ̀rọ̀ tó bá sì sọ àti òde ọ̀run ló ti wá wò. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì èyún Peter Ayọ̀délé Fáyòṣe mà ló sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ti di òkú, ó ti kú tán yányán o ní ìpínlẹ̀ Èkìtì, tó sì sọ wípé ọmọoyè tí ẹgbẹ́ òṣèlú náà fà sílẹ̀ láti díje dupò gómìnà nínú ètò ìbò àwọn gómìnà tí ó wáyé ní ọdún 2026 ó ní irọ́ ni wọ́n ń ṣe àti wípé ńṣe ni wọ́n ń tanra wọn jẹ o. Gẹ́gẹ́ bí Fáyòṣe ti sọ, Fáyòṣe ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Òun ló sọ ọ̀rọ̀ náà nílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ ọ̀hún wípé ẹgbẹ́ òṣèlú PDP ti kú tán yányán, kódà wọ́n ti gbé wọn sí o. Ó ní àti wípé ọmọoyè tó lóun fẹ́ díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà ń tanra rẹ̀ jẹ ni. Ó ní ọ̀rọ̀ rẹ̀ kò dàbí ìyábejì èyí tí wọ́n ní Táyé ńkọ́ ń bẹ ní Sókótó, Kẹ́hìndé ń bẹ ní Kàfàǹṣà. Ó lẹ́ẹ̀tì mọ̀ wípé wọ́n ń tanra wọn jẹ ni. Ó wá ní bá a bá wò lọ́tùn-ún lósì, ó ní gómìnà tí í ṣe tẹgbẹ́ òṣèlú APC Bíọ́dún Oyèbánjí tó ń bẹ níbẹ̀ tóun náà sì fẹ́ lọ sí ipò gómìnà lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní iṣẹ́ tí ń ṣe kọjá ohun tí ẹnikẹ́ni lè fọwọ́ yẹpẹrẹ mú tàbí tí wọ́n lè rọ́ sẹ́yìn. Fáyòṣe ní bá a bá rí òtítọ́ ọ̀rọ̀ ẹja sọ o. Ó lóun gbé òṣùbà káre fún Bíọ́dún Oyèbánjí tí í ṣe gómìnà lọ́wọ́ yìí tẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkìtì. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní kí Oyèbánjí má mikàn kó má ṣojo, bẹ́ẹ̀ sì ni kó má fòyà. Kò sí alátakò kankan tó lè bá takàngbà nínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé tí ó bá fi di ọdún 2026 tí í ṣe 20 nínú oṣù kẹfà ọdún tí ń bọ̀ yìí, nítorí pé ẹgbẹ́ òṣèlú PDP tó lè bá takàngbọ̀n ó ní ẹgbẹ́ òṣèlú náà ti kú, wọ́n sì ń tanra wọn jẹ ni o. Ó wá ní ìbéèrè tóun yóò béèrè ni wípé níbo ni ẹgbẹ́ òṣèlú PDP wà ní ìpínlẹ̀ Èkìtì. Ó ní àti wípé níbo ni àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún gangan tìka lára wọn wà. Ó ní níbo làwọn ẹgbẹ́ náà ti ń ṣe ìpàdé àti wípé lápapọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú PDP ǹjẹ́ wọ́n lè yangàn ní ìta gbangba wípé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n. Wọ̀nyí ni àwọn ìbéèrè tó tẹnu Fáyòṣe jáde tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n tó ń ṣe àtìlẹ́yìn fún Bíọ́dún Oyèbánjí tẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn olùgbé àwọn agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn, àwọn olùgbé agbègbè bíi Àgbàdo, Ọpẹ́ Ìlú, Tókí, Abúlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Ifọ̀ ni wọ́n ti ké tantantan gbàjarè síta lórí ìṣòro àdójúkọ ọ̀nà tó ń bẹ láwọn agbègbè wọ̀nyí, èyí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí kòtò ọ̀run èyí tó ti dabarú ètò ọrọ̀ ajé láwọn agbègbè yìí, pàápàá jù lásìkò òjò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ jàǹbá ló ń ṣẹlẹ̀ ńbẹ̀, èyí tó sì jẹ́ wípé ó ti ṣe ìdíwọ́ ìdènà fún ìgbòkègbodò ètò ọrọ̀ ajé láwọn agbègbè náà. Wọ́n ké sí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún wípé ní bátò ní ìgbàlá sàlọ. Wọ́n ní kí gómìnà Abíọ́dún o tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn kó dákun dábọ̀ kó ṣe àbẹ̀wò sí àwọn ọ̀nà yìí, yóò lè mọ ìṣòro ìnira àdójúkọ àwọn. Wọ́n ní ọ̀nà náà bàjẹ́ débi wípé ọ̀kadà tí ó jẹ́ ìrètí àwọn ènìyàn kò lè gbàbẹ̀ kọjá. Èyí tó bá ṣèṣì láti lo ọgbọ́n àti agbára yóò dàwó lulẹ̀ pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ náà bí wọ́n ṣe lè ráyè jáde lọ sílé ẹ̀kọ́. Èyí tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ lọ yóò kó aṣọ míì dání ni, tó bá délé ẹ̀kọ́ ni yóò tó wọ aṣọ ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ tí ó sì wẹ̀ síwájú kó tó di ipò wọnú iyàrá ìkẹ́kọ̀ọ́. Wọ́n ní akẹ́kọ̀ọ́ tó bá kọ̀ tí ò wẹ̀ tí ò sì kó aṣọ iléèwé rẹ̀ dání tó gbà á lérò láti gun ọ̀kadà, wọ́n ní bó ti lọ ló ti bọ̀. Irú akẹ́kọ̀ọ́ bẹ̀ àtòun àti ọ̀kadà ni wọ́n jọ ń dà sínú pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ẹrọ̀fọ̀ ojú ọ̀nà yìí, débi àpèjúwe afárá kan èyí tó ní ó wà lójú òpópónà reluwé èyí tó wà ní ti Lateef Jákàndé tó wà ní agbègbè Àgbàdo, Abúlé Ìjókòó.
wọ́n lọ́nà yìí bàjẹ́ débi wípé bí erin akatakítí bọ́ bá wọ inú kòtò yìí wọn ò ní rí fìrífìrí orí rẹ̀ ní ìta gbangba, àti afárá èyí tó wà ní àgbàdo tó wọ inú ọpẹ́ ìlú. wọ́n ní ojú ọ̀nà yìí, orí afárá náà, igbó irúnmalẹ̀ òun ló ti wù síbẹ̀, kódà wọ́n ló tó kí àwọn àgbẹ̀ kí wọ́n máa dáko lórí afárá yìí, èyí tí wọ́n kara wọn kún wípé àwọn ò sí lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. bí bẹ́ẹ̀ kọ́, kò yẹ kí Dàpọ̀ Abíọ́dún lajú kalẹ̀ kí irúfẹ́ ọ̀nà tó wà láàrin ìgboro ìlú kó máa rí bó ti rí yìí. wọ́n wá rọ Dàpọ̀ Abíọ́dún wípé kó dákun dábọ̀ kó bá wọn wá ọ̀nà àbáyọ sí o, bó ṣe ṣe àwọn tó kù. lákòótán nínú ìròyìn wa, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ ìdí rẹ̀ láti gbọ́. gbogbo ẹni tó bá sì ń wá ìmọ̀ irú wọn kì í fi bẹ́ẹ̀ ní ìjákulẹ̀, wọ́n á máa ní òye kún òye ni. ọ̀kan nínú àwọn olórin takasùfé ọkùnrin tí í ṣọmọ ilẹ̀ wa Nàìjíríà, èyí ọ̀gbẹ́ni Dàmínì Ògúlù tí gbogbo èèyàn mọ̀ sí Burna Boy, òun mà ló ti sọ wípé gbogbo ìwádìí tí òun sì ń ṣe àti ìmọ̀ tóun wà wò lórí ẹ̀sìn mùsùlùmí, ó ní òun ò tí ì rí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀, àti pé bóun ṣe ń ṣe ìwádìí sí bẹ́ẹ̀ náà ni òun ṣìnà sí o, nítorí àwọn èsì àtohun tóun rí kò tí ì fún òun ní èsì sí àbáyọ ìwádìí òun lórí òótọ́ inú ayé àti ọ̀nà láti mọ Ọlọ́run àti bá a ti ké pè é. Burna Boy èyí tó ti fi ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n bí sínú rẹ̀ sílẹ̀, tó ti wẹ ìwẹ̀ mùsùlùmí tóun náà sì ti di mùsùlùmí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Burna Boy ní láti ìgbà tóun ti di mùsùlùmí lòun ti ń ṣe ìwádìí nípa ìmọ̀ Islam àti ọ̀nà bá a ti ké pe Ọlọ́run, àti wípé ta ni Ọlọ́run ọba gan, irú ọ̀nà wo ni Ọlọ́run gbà láti dá àwa ọmọ èèyàn lóhùn. ó ní gbogbo ìlà, gbogbo ìwádìí àti gbogbo ọ̀nà tóun gbà yìí láti wá ọ̀nà òótọ́ nínú ẹ̀sìn mùsùlùmí. ó ní bóun ṣe ń tẹ̀síwájú nínú ìwádìí òun, bẹ́ẹ̀ náà ni ọkàn òun pòrúurú tó sì mú ìṣìnà bá òun. ó ní ṣùgbọ́n ó ní ọ̀nà tá a bá ń tọ̀ tá a bá padà, ó ló dáhùn lójú wípé ọjọ́ kan lèèyàn yóò délẹ̀ ògo ilẹ̀ ìlérí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Burna Boy jáde, ó lóun yóò máa tẹ̀síwájú o, nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. ó ní mùsùlùmí sì lòun tọkàntara, ó lóun sì ń dùn láti fi ẹ̀sìn mùsùlùmí wọn káàkiri àgbáńláyé, gẹ́gẹ́ bí wípé ẹ̀sìn tó gba àlàáfíà láàyè, tó sì fi àyè sílẹ̀ láti ṣe ohun tó tọ́, ohun tó yẹ ní ìlànà sí ìbámu sí òfin Ọlọ́run, ilẹ̀ Islam jẹ́ o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Burna Boy jáde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà yóò fi àbọ̀ fún elébùté ni. ìròyìn wa kò ní jù báyìí lọ, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá, a ò ní kú tògótògó àdàgbàdògbó. Fúnmi Adénúgà ńlọkọ mi, ẹ ṣeun gan ni o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.